A kú déédéé wò gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáńlá ayé. Ẹ káàbọ̀, ìkànnì Atẹnumẹ́jọ lẹ̀ ń wò níbi tí ẹ ti máa ń gbọ́ wa, tí ẹ ti máa ń wò wá lóòrèkóòrè. A tún ti dé ní àkókò yìí, àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá pé a kú déédéé wò yìí. Kí ni ohun tí a torí ẹ̀ wá lónìí? Ó ní lórí update nípa ikú ìlérí olúwa alọ́ba tí a mọ̀ sí Mohbad. Ó ní nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Iyabo Òjó ti sọ̀rọ̀. Iyabo Òjó, òṣèré orí ìtàgé, arábìnrin òṣèré orí ìtàgé ni ó ti sọ̀rọ̀. Kí ló sọ nípa ikú Mohbad? Kí ni nǹkan tó sọ nípa ìyàwó Mohbad? Ẹ gbọ́. DJ Splash, kí ló mọ̀ nípa ikú Mohbad? Ẹ gbọ́ lákòókò yìí ní ìkànnì yìí náà ní láìpẹ́ yìí. A kú déédéé wò yìí lẹ́ẹ̀kan sí gbogbo ojú tó ń wò mí. Ẹ bá wa share program wa, ẹ máa bá wa like, kẹ́sì máa bá wa subscribe sí ètò wa. Ẹ subscribe sí ìkànnì Atẹnumẹ́jọ TV. Ìlérí olúwa Mohbad, kí Ọlọ́run bá wa fọ̀run kẹ́ o, kó bá wa tẹ́ sí afẹ́fẹ́ rere. Kí ni ohun tuntun tó tún jáde nípa ikú ẹ̀? Iyabo Òjó ti sọ̀rọ̀. Ó ní gbogbo ọmọ Nàìjíríà tẹ́ ń sọ̀rọ̀ nípa ìyàwó Mohbad pé kó wọ́n tún wá sọ nǹkan tó tún mọ̀ nípa ọ̀rọ̀ ikú Mohbad. Iyabo Òjó sọ̀rọ̀. Ó ní ẹ jẹ́ ká tú kánná kúrò lọ́rùn ìyàwó Mohbad o. Ẹ jẹ́ ká fi ìyàwó Mohbad lọ́rùn sílẹ̀, nítorí wípé wọ́n ti pè é lákọ̀ọ́kọ́, wọ́n ti pè é lẹ́ẹ̀kejì, wọ́n pè é lẹ́ẹ̀kẹta kó wá sọ nǹkan tó mọ̀ nípa ikú ọkọ ẹ̀. Ó sì ti sọ. Lákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pè é, wọ́n dáhùn nìkan pé wọ́n bi léèrè kí ló mọ̀ nípa ikú ọkọ ẹ̀. Ó ṣàlàyé. Lẹ́yìn náà wọ́n tún pè òun àti bàbá ọkọ ẹ̀ àti ìyá ọkọ ẹ̀, wọ́n pè wọ́n papọ̀. Wọ́n kó wọn lọ sí pàǹtí láti lọ béèrè kí ló pa Mohbad. Wọ́n interrogate wọn papọ̀ ní kọ̀ọ̀kan. Kálukú sọ nǹkan tó rí nípa ikú tó pa Mohbad. Kálukú sọ nǹkan tí wọ́n mọ̀ nípa ikú tó pa Mohbad. Lẹ́yìn ìgbà náà, ní on the 21st of September, oṣù tí a lò kọjá yìí, wọ́n tún pe ìyàwó Mohbad bákan náà. Wọ́n tún interrogate ẹ̀, wọ́n béèrè ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀. Kí ló mọ̀ nípa ikú Mohbad? Eléyìí tó jẹ́ ọkọ ẹ̀, ìlérí olúwa Mohbad. Wọ́n béèrè pé kí ló pa. Ó ti sọ nǹkan tó mọ̀, ó sì sọ nǹkan tí ó mọ̀ nípa ikú tó pa. Ṣùgbọ́n síbẹ̀ ọmọ Nàìjíríà wọ́n sì láti sọ wípé kí wọ́n tún pè é wípé kí ló tún pa ọkọ ẹ̀. Eléyìí ló jẹ́ kí Iyabo Òjó, àgbà òṣèré nì, kó sọ̀rọ̀ pé kí ló dé? Ìyá àbèjì bímọ tán, ẹ tún ní kó máa gbin. Kílẹ̀ tó fẹ́ kó bí o? Mo ti bímọ kẹ́ni bí kejì, ẹ tún ní kó máa gbin. Ṣé kí lẹ fẹ́ kó bí? Eléyìí ló fà á tí Iyabo Òjó fi sọ̀rọ̀ wípé ẹ jẹ́ ká tú èékánná lẹ́yìn ọrùn ìyàwó Mohbad. Ó ti sọ nǹkan tó mọ̀ nípa ikú ọkọ ẹ̀, àti pé àsìkò tó wà yìí, àsìkò ìbànújẹ́ ni tó ń ṣọ̀fọ̀ ọkọ ẹ̀. Kí là ń pè tá ń dà láàmú sí? Lẹ́yìn ìgbà náà ọmọ wà lọ́wọ́ ẹ̀ tó yẹ kó máa tọ́jú. Ẹ̀ ń dà láàmú kó wá sọ tó mọ̀ nípa ikú ọkọ ẹ̀. Sóun nìkan ló bá ọkọ ẹ̀ tán ni? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mọ̀ nípa ikú ọkọ ẹ̀, ọ̀rẹ́, ará, gbogbo wọn náà ti ń pè tí wọ́n ń bi léèrè ọ̀rọ̀. Àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ wọn lọ́wọ́. Ṣé a fẹ́ mọ̀ ju ọlọ́pàá lọ ni? Ọ̀rọ̀ yìí pàápàá wọ́n ti gbé lọ sí Directorate of Public Prosecution, àwọn DPP. Wọ́n ti take over ọ̀rọ̀ yìí, wọ́n ti gbé lọ síbẹ̀. Wọ́n ti wá sọ pé ó dà àwọn lórí ọ̀rọ̀ ìlérí olúwa yìí o, àwọn sì ń tẹ̀síwájú nínú ìwádìí àwọn. Kódà ọ̀rọ̀ náà kan DJ Splash. Wọ́n ní DJ Splash náà òun lókù tí wọ́n ń retí kó wá sọ nǹkan tó mọ̀ nípa ikú Mohbad. Ara tiẹ̀ náà ò sì yá, òun náà ò wá òkè, ó wà ní hospital. Ní kété tí ara ẹ̀ bá ti yá tán, wọ́n ló ti ń wà òkè díẹ̀díẹ̀. Tára ẹ̀ bá ti yá tán, òun náà wá sọ nǹkan tó mọ̀ nípa ikú ìlérí olúwa alọ́ba tí a mọ̀ sí Mohbad. Kó wá sọ nǹkan tó náà mọ̀ nípa ikú ẹ̀. Eléyìí tó túmọ̀ sí wípé àwọn ọlọ́pàá sì ń tẹ̀síwájú nínú ìwádìí wọn. Àwọn ìwádìí tí wọ́n ṣe nípa autopsy tí wọ́n ṣe náà kò tí ì jáde tán. Ní kété tí ìwádìí yìí bá ti jáde tán, wọ́n á kó papọ̀, wọ́n á sì fi ojú ẹni tó pa Mohbad, wọ́n á fi hàn fún aráyé rí. Torí ìdí èyí, ẹ má jẹ́ ká lọ ikú Mohbad mọ́ ìyàwó ẹ̀ lọ́rùn. Ẹ jẹ́ ká fi lọ́rùn sílẹ̀, kó fi ara balẹ̀ ṣọ̀fọ̀ ọkọ ẹ̀, kó sì tọ́jú ọmọ eléyìí tó wà lọ́wọ́ ẹ̀. Káyé pọ̀ lọ́fun, káyé dà á lọ́pọlọrú, káyé dà á níyèrú nípa pé kó wá tó sọ nǹkan tó mọ̀ nípa ikú ọkọ ẹ̀. Ìkànnì Atẹnumẹ́jọ lẹ̀ ń wò níbi tí ẹ ti ń gbọ́ wa, tí ẹ ti máa ń wò wá lóòrèkóòrè. Ẹ bá wa share program wa, ẹ bá wa like ẹ̀. Iná ò ní tán owó yín. Eléyìí ni ohun tí a fẹ́ sọ nípa ohun tó tún ń lọ lórí ọ̀rọ̀ ikú Mohbad ní òní. Orúkọ tèmi ò yí padà. Atẹnumẹ́jọ
ìkànnì Àtẹniwíjọ́ TV lẹ́ ń wò. Ó dìgbà.